ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń náǹfààní láti máa gbọ́ wa tàbí láti máa wò wá káàkiri àgbà ńlá ayé. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Elédùmarè. èmi á máa gbà á ládùúrà fún yín wípé ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú oṣù kẹwàá ọdún 2025 òun náà la wà yìí kò ní jẹ́ ọ̀sẹ̀ tí ó gbẹ̀yìn nínú ìgbésí ayé wa. ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà tiwa. Ibi ò ní jẹ́ tiwa o. ẹni bá wá robi rò wá, Elédùmarè ò ní gbà fún ibi téèyàn rò lé wa lórí kó wá sí ìmúṣẹ. níwọ̀n ìgbà táwa náà ti gbàdúrà àbàjẹ́ tá a gbàdúrà ibi lé ẹnikẹ́ni lórí, bá a ṣe wá ń gbàdúrà fúnra wa yìí náà la gbàdúrà fún ilẹ̀ wa k'Elédùmarè kó bá wa ṣàánú ilẹ̀ wa, káwọn alálẹ̀ ilẹ̀ yìí kí wọ́n ṣàánú ilẹ̀ yìí, k'Elédùmarè kó ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà kó sì ṣàánú ilẹ̀ Kóòtù Òjìrì lápapọ̀. gbogbo ọmọ Yorùbá nílé àti lẹ́yìn odi pátápátá mo kí yín o. bẹ́ẹ̀ sì rèé mo lù yín lọ́gọ ẹnu. mo ṣe sàǹdákátà fún gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin ọ̀rẹ́, ẹ̀yin ojúlùmọ̀ àtẹ̀yin àbúrò, ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube. mo dúpẹ́ pé òkun. ẹ̀yin tí ẹ wá ń wò wá fún ìgbà àkọ́kọ́, ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún wa. ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. tẹ bá ti subscribe, ẹ bá wa tẹ notification bell. bẹ́ẹ̀ sì rèé ẹ má gbàgbé láti bá wa like. ẹ fèròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section náà. Let me be expecting many comments, the good and the bad one. nítorí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ lórí ọba kábíyèsí Olúwo tìlú Ìwó ni. àwọn kan wà tí wọ́n jẹ́ ọmọ ìlú Ìwó tó jẹ́ pé gbogbo ojú tí wọ́n bá ti ń fi ń wọ ọ̀rọ̀ kábíyèsí ọba Olúwo tí àwọn èèyàn ń gbé jáde, èèyàn ń tàbùkù bá kábíyèsí ni. irọ́ ni, kò sì rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ comment ni mo rí lábẹ́ comment section tó wá láti ọ̀dọ̀ àwọn ọmọ Ìwó. ìmí wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ ní gbọ́ ohun tá à ń sọ, wọn ò ní gbọ́ délẹ̀. ohun tí wọ́n fẹ́ sọ òun ni wọ́n wà after ló tán. bó sì ṣe máa sọ̀rọ̀ òdì tàbí tí wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí, òun náà ni wọ́n máa tẹ̀lé. àwọn ò sì wáríwó ọjà. ó túmọ̀ sí pé at least and at most àwọn ètò tá à ń gbé yìí ó ń dí ọ̀dọ̀ àwọn kọ̀ọ̀kan tá a fẹ́ ó dé. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kàn ló kọ bàbá mi, Olómi Ọgbọ́n lọ̀wọ́ èèyàn ń pè mí, ọmọ ara kìnì mí. màjó méjọ mẹ́rú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. ohun tí ó yà mí lẹ́nu àti ohun tó ń ṣe mí kàyéfì ní ìsìn ni pé kábíyèsí ọba Olúwo fún alára wọn, wọ́n ti sọra wọn di ajínrere, oníwàásí, ẹni tí ń sọ àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run sì mọ̀ ń rán. látayébáyé láti mọ̀ wípé oníkálukú ló nójúṣe ẹ̀. gbogbo ọba ló ní wòólì tirẹ̀, gbogbo ọba ló ní àáfàá tiẹ̀. ṣùgbọ́n kábíyèsí Olúwo bó ṣe ń ṣiṣẹ́ ọba náà ló ń ṣiṣẹ́ wòlíì. wọ́n gbé ọ̀rọ̀ kan jáde ní kò pẹ́ yìí, kò tí ì pé odindi ọjọ́ kan ni wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde.
wípé Ọlọ́run tún bá àwọn sọ̀rọ̀ káwọn sọ ọ̀rọ̀ kan jáde, ọ̀rọ̀ lórí bí àwọn èèyàn bí wọ́n ṣe ní ilẹ̀ Yorùbá, wípé ọ̀nà tí wọ́n ń gbé ẹ̀sìn wọn gbà. Ok, mo máa play fọ́nrán fídíò kábíyèsí ọba Olúwo tí wọ́n sọ. I will play it for you. Máa play ẹ̀ fẹ́yìn èèyàn wa. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká kọ́kọ́ jọ wo eléyìí. Ìyàtọ̀ ń bẹ nínú àṣà. À ń pè kankan ní àṣà. Bẹ́ẹ̀ sì rèé, à ń pè kan ní ìṣe. À ń pè kankan ní ìṣẹ̀ṣe. A sì ń pè kan ní ẹ̀sìn. Ìṣẹ̀ṣe yàtọ̀ sí ẹ̀sìn o. Àṣà, ìṣe, kí ni ìṣe wa nílẹ̀ Yorùbá? Ohun tá a mọ̀ ń ṣe, a fẹ́ràn àti mọ̀ kíyàn pọ̀ gan. Lára àṣà wa, òun lórin kíkọ, ijó jíjó, ewì. Kí wá ní ìṣẹ̀ṣe? Ohun tá a ti ń bá látàwọ́ àwọn bàbá wa tí wọ́n ń gbà láti fi sohun gbogbo láàrin ìlú. Àṣà àti ìṣe ló di ìṣẹ̀ṣe. Èyìnbó ló mú ẹ̀sìn wá o. Ní ilẹ̀ bàbá wa tẹ́lẹ̀, àwa ò ní wípé ẹ̀sìn kan là ń ṣe, ìṣẹ̀ṣe làwa gbà la kà sí o. There is no religion before. Ìṣẹ̀ṣe la kà sí. Òyìnbó ló gbé gbogbo ẹ̀ dé. Òyìnbó ló gbé gbogbo ẹ̀ dé o. Àwa ò ní ẹ̀sìn tẹ́lẹ̀ o. Kò sí wípé à ń ṣe ẹ̀sìn Ọ̀rúnmìlà, à ń ṣe ẹ̀sìn Ṣàngó. Ìṣẹ̀ṣe ni tẹ́lẹ̀ o. Our way of life, our way of doing things. Tí àwọn bàbá wa tí wọ́n ń gbà láti fi ṣe nǹkan. Good, àwọn bàbá wa yìí náà ni wọ́n tún wá fi ààyè gba àwọn eléèbó dé láti lè tẹ̀síwájú ìgbé ayé wọn. Wọ́n wá fààyè gba ẹ̀sìn. Òun ni wọ́n fi introduce ẹ̀sìn Christianity àti Muslim ni wọ́n fi introduce ẹ̀ sí wa. Ni wọ́n wá fi ìṣẹ̀ṣe títọ̀dọ̀ tiwa, wọ́n fi ṣe ẹ̀sìn kẹta. Ìṣẹ̀ṣe là ń ṣe tẹ́lẹ̀ before ẹ̀sìn. Ohun tí kábíyèsí ọba Olúwo tìlú Ìwó, ọba Abdulrasheed, tí wọ́n wá sọ pé Ọlọ́run tún bá àwọn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ọba jẹ́ aṣojú Olódùmarè. Ọlọ́run tuntun ní kí àwọn wá ṣojú Ọlọ́run láti wá bá wa sọ̀rọ̀. Okay, now àwọn wòlíì, àwọn àáfàá, wọn kì í ṣaṣojú Ọlọ́run mọ́. Àwọn ọba láṣojú Ọlọ́run nísìnyí. Ìwé mímọ́ nínú ìwé mímọ́ gbogbo, even though nínú Bíbélì, nínú Quran, àwọn ọba they consult the messengers of God, àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn ọba máa ń consult wọn ni. Kódà nínú Bible, kí lorúkọ ọba Israel àkọ́kọ́ yìí? Sọ́ọ̀lù. Ó máa ń consult Samuel ni. Nítorí Samuel jẹ́ wòlíì. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mò ń fẹ́ lọ ni pé ká yànnà náà kíní yìí. A ní àṣà, a ní ìṣe, bẹ́ẹ̀ sì rí a ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ti wà before ẹ̀sìn. Mi ò rò pé wọ́n ń pè ní ẹ̀sìn ìgbà yẹn náà.
tí ẹ̀sìn bá wà nígbà yẹn ẹ̀sìn oríṣiríṣi náà máa wà. Ìṣẹ̀ṣe tó ní kálukú ń ṣe nínú ilé wọn, àwọn míì wà tó jẹ́ pé ọmọ eléégún ni wọ́n, ọmọ abílọ́jẹ̀ ni wọ́n. Àwọn míì wà tó jẹ́ pé Ọlọ́bàtálá ni wọ́n. Ẹ wá mọ̀ wípé nílẹ̀ Yorùbá tí babaláwo bá ṣe kankan fún yàn, wọ́n ní ẹgbẹ́ kínní bó bá jí tó bá jẹ́ ẹ̀yìn àwo yìnfá, Ifá yàn Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà yàn Olódùmarè. Everybody believe that there is God, even though before the existence, before they introduce this religion tá à ń ṣe nísìn, kí wọ́n tó introduce ẹ̀ sí wa, àwọn bàbá wa ti gbà wípé Ọlọ́run wà. Wọ́n sì máa ń tò Ọlọ́run sí ìpele tó ga ni. Kí religion ṣáà tó dé ni wọ́n ti máa ń sọ eléyìí. Ẹ gba kínní, ẹ lọ lò ó. Bẹ́ẹ̀ bá lò ó, ẹ̀yin Ifá. Ifá yàn Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà yàn Olódùmarè. Wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ló rán Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà máa ń wá lo Ifá láti fi yanjú ìṣòro àwọn èèyàn. Nítorí wípé ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń dá yẹn, wọ́n gbà wípé ìránṣẹ́ Ọ̀rúnmìlà ni. Why tó jẹ́ pé Christianity we do pray nípasẹ̀ Jésù, lórúkọ Jésù. A ṣe máa pe lórúkọ Ọlọ́run o. Kí ló dé tí Mùsùlùmí ń pe lọ́lá Nábì Muhammadu sallallahu alayhi wa sallam? Kí ló dé tá à pe lórúkọ Ọlọ́run? Kí ló dé tá à ń lọ sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ àwọn ìránṣẹ́? Bó ṣe lọ ní ọ̀dọ̀ àwọn Kìrìsìtẹ́nì àti lọ́dọ̀ àwọn Mùsùlùmí, ṣé bí bẹ́ẹ̀ náà ló ṣe lọ ní ìṣẹ̀ṣe náà. Àwọn oníṣẹ̀ṣe náà lọ sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ àwọn ìránṣẹ́ tó ti rán wá ni. Now because mi ò kí ń ṣe oníṣẹ̀ṣe, ìyẹn ò ní kí wá sọ wípé ntọ́wọn oníṣẹ̀ṣe ń ṣe ò dáa. Mi ò sọ pé nǹkan tí kábíyèsí sọ ò dáa o. Nítorí pé kábíyèsí nìsinyìí, we always wait for kí lọ Ọlọ́run tí bá ń sọ kábíyèsí ẹ tún wá sọ fún wa. Now kábíyèsí wa ní mouthpiece Ọlọ́run báyìí. We accepted nítorí wípé àwọn ni wọ́n wà ní position of adarí. Ṣùgbọ́n Ọlọ́run mọ bó ṣe ń to kíní ìdẹ̀ sáràkì lọ́dọ̀ Ọlọ́run náà. Ọlọ́run mọ bó ṣe ń gbé nípele náà. Ẹ dákun ẹ bá mi wo fọ́nrán fídíò ìdílé o. Ẹ bá mi wo fọ́nrán fídíò ìdílé. Gbogbo ọmọ Ìwó tó ń gbọ́ mi, mi ò fẹ́ kẹ́ ẹ ṣì mí gbọ́ o. Mi ò fẹ́ kẹ́ ẹ ṣì mí gbọ́. Ẹ já lára wa lọ́yẹ̀. Ẹ já lára wa lọ́yẹ̀ lórí ẹ̀. I won't go against you nítorí mo pupa kí ìwọ dúdú o. Kí n sọ pé ẹni tó dúdú ò dáa. Wípé gbogbo ẹni tó bá dúdú inú ẹ̀ dúdú ni. Okay, ẹ jẹ́ ká fi ilẹ̀ Yorùbá sílẹ̀. Ṣé ilẹ̀ Yorùbá nìkan ṣo ni wọ́n ti kẹ́ ẹ mọ̀ wípé ní Arab country ìṣẹ̀ṣe títọ́dọ̀ tí wọ́n òun ni Muslim. Ṣé kò sí ẹni tó wà ní Arab country tí kò ṣe Islam ni? Àbí ṣé kò sí ẹni tó wà ní Israel àbí tó wà ní Jerusalem tí kò ṣe Christianity ni? Ṣebí ìṣẹ̀ṣe wọn nìyẹn. Ìlú tá a bí Jésù sí ní Bethlehem. Ìṣẹ̀ṣe wọn òun ni Jésù nítorí pé wọ́n rí Jésù fúnra ara wọn, wọ́n sì gbà á gbọ́. Ìhun táwa náà wá rí fún ara lára wa. Àrọ́ Ọ̀rúnmìlà, àrí Ṣàngó, àrọ́ Ọbàtálá. Ṣé a kì í ṣàṣàlátù fóníṣẹ́ ńlá ni? Kí ni ìtumọ̀ àṣàlátù? Kí ni
ni túmọ̀ àsàlátù tá à ń ṣe fún oníṣẹ́ ńlá yẹn a kì í yin Jésù lógo ni ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe náà yin tiwọn náà lógo ẹ jẹ́ káwọn náà yin tiwọn náà lógo náà àbí bóyá kí kábíyèsí kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa o òye nǹkan tẹ̀yin sọ òye wa ṣùgbọ́n ìbéèrè tá à ń béèrè ẹ fún wa ní ìdáhùn sí ìbéèrè ìbéèrè sì rèé kò fa disrespect bẹ́ẹ̀ sì rèé kò fàjà we respect kábíyèsí gan nítorí àpèrè tí wọ́n wà àpèrè baba ńlá baba wa ni gbogbo òkè ó ṣe jẹ́ pé gbogbo àpèrè lọ́ba lọ́ba àpèrè agbára ni ẹ̀yin náà mọ̀ yín pé àpèrè tẹ̀yin náà wà yẹn àpèrè kan tó nítumọ̀ nítorí pé kí ni kì í ṣe Ọlọ́run ló jókòó sórí àpèrè yẹn before now èèyàn ló kọ́kọ́ jókòó sórí àpèrè yẹn kì í ṣe àlùjọ̀nú kì í ṣe áńgẹ́lì náà ṣùgbọ́n nítorí pé èèyàn yẹn ti pẹ́ wọ́n sì jẹ́ alágbára a kà wọ́n sí alálẹ̀ ẹlẹ̀ àwọn tó tẹlẹ̀ dó ẹ jẹ́ kí n fún láyè kẹ́ lọ wo fọ́nrán fídíò yẹn kẹ́ ẹ gbọ́ nǹkan tí kábíyèsí ọba Olúwo tìlú Ìwó fúnra lára wọn kẹ́ ẹ gbọ́ ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ bá gbọ́ ohun tí wọ́n sọ kẹ́ bá fi ìrònúgbà ẹ ṣọwọ́ sábẹ́ comment section ẹ lọ wò ná. ẹ káàárọ̀ ọ̀rọ̀ ìyànjú mi lénìí látọ̀dọ̀ Olódùmarè gẹ́gẹ́ bí àrólé Olódùmarè ọba ni máa rólé fọlọ́ ọ̀rọ̀ mi látọ̀dọ̀ Olódùmarè lénìí sí ẹ̀yin ìran Yorùbá tẹ́ ẹ jẹ mí lógún jù òun náà ni kí n sọ fún yín pé èèyàn ìní ń jẹ́ òrìṣà èèyàn ní ìtumọ̀ òrìṣà ní orí ṣáá orí ni Olódùmarè èèyàn ni máa ṣà orí ṣáá tó bá wá ti ṣá èèyàn gbogbo èèyàn tó bá wù kó ṣá kó dá Ọlọ́run ò sí nínú àwọn òrìṣà òun èso òrìṣà òkè kì í sòrìṣà alẹ̀ Olódùmarè ni ọmọ jẹ́ ẹni tó ní gbogbo odù olódù tó sì mọ bí gbogbo ẹ̀ ń rè òun náà ń pè ní Olódùmarè gbogbo ọgbọ́n olówà lọ́wọ́ ẹ̀ codes of life máa tó ń jẹ́ òrìṣà ní òrìṣà Olódùmarè ní mọ̀ lórí tí máa ṣàyàn dá gbogbo òrìṣà tó bá wù kó wá jẹ́ ìbáà ṣe fóònù ìbáà ṣe ilẹ̀kẹ̀ kó ṣe òfì kó ṣàdá kó ṣèbọn kó ṣe bàálù kò sí kankan nù wọn tó tó bọ̀ tó tó sìn nítorí n tí ń pè ní bíbọ àti sísìn kìí ṣe bíbọ̀wọ̀ ó yàtọ̀ bíbọ̀wọ̀ ní respect bíbọ worshiping sísìn worshiping ó yá ìyẹn Olódùmarè nìkan ló ní ìyẹn ògo tiẹ̀ nu níta òun nìkan nìyẹn gbọ́dọ̀ sìn òun nìkan la gbọ́dọ̀ bọ kò sí òrìṣà kan kíun tó bá wù kó ṣe èèyàn ní òrìṣà kò sí ní tó bá wù ọ́ kó ṣe tó di inventor tó di innovator ní tó bá wù ọ́ kó ṣe bíbọ yẹn kò yẹ àwọn bàbá wa kankan kò yẹ ẹnì kankan Olódùmarè nìkan exclusive right Ọlọ́run ni bíbọ kò lè ṣe ògo yẹn pẹ̀lú yẹn kankan ibẹ̀ náà làwọn ti bọ́ sí pé gẹ́gẹ́ bí àròlé Olódùmarè tí mo gbọ́dọ̀ sọ fún yín nìyẹn àwọn ẹ̀ṣẹ̀ àwọn ègún tó jẹ́ pé ó ń bá ilẹ̀ Yorùbá tí ò jẹ́ kí àwọn nǹkan tó Olódùmarè ṣe sínú ilẹ̀ wa tí ò jẹ́ kó fún wa lọ́gbọ́n tá a fi ṣe nìyẹn gbogbo àwọn limestone a lè sọ di cement epo a lè sọ di diesel àti ẹ̀yìn ẹ̀wò kó jẹ́ pé Olódùmarè tá a gbé ògo yẹn nìkan fọ́lọ́run bíbọ àti sísìn is an exclusive right Ọlọ́run nìkan ló tó bọ Ọlọ́run nìkan ló tó sìn nígbà tí ẹ bá sọ pé ẹ máa bọ òrìṣà náà ẹ ti gbé ògo Ọlọ́run fáwọn òrìṣà
ẹ ti gbé fáwọn èèyàn kí wá ló tún kù fọ́lọ́run? kò sí nǹkan kan tó kù fún kí lèèyàn ògo wo ló tún kù fún nǹkan wo ló tún kù fọ́lọ́run lẹ́yìn pé n ti ń béèrè lọ́wọ́ yín ni pé èmi nìkan ni kẹ́ ẹ bọ òun nìkan ni kẹ́ ẹ sìn. gẹ́gẹ́ bí àròlé Olódùmarè ọ̀rọ̀ mi síran Yorùbá nì kí ègún àtijọ́ n tó Lódùmarè ọ̀fẹ́ òun ni kí wọ́n fi nǹkan dọ́gba pẹ̀lú ẹ̀ nǹkan kan gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ẹ̀ òun ni mo mú wá fún yín. kò sí nǹkan kan míì fún Olódùmarè lẹ́yìn ká sìn ntí gbogbo ohun tó fún wa gbogbo ohun tí ń ṣe fún wa nítorí yẹ ká fi san lẹ́san òun nìkan ni ká máa sìn òun nìkan ni ká máa bọ. ire o yóò dáa fún yín. ẹ jẹ́ mọ́ kí yín káàbọ̀ látọ̀dọ̀ kábíyèsí ọba Olúwo tìlú Ìwó. òun náà lẹ ti gbọ́ yẹn pẹ̀lú èròǹgbà tiwọn àti tọ̀dọ̀ ti yín. ẹ jẹ́ ká fi èròǹgbà wa ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ fi ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yìí. kábíyèsí tún ti gbé jáde. ẹ jẹ́ káwa náà tẹ́wọ́ gbà ká gbé yẹ̀wò. yàsẹ́ ok àti gbọ́rọ̀ kábíyèsí ń tẹ́ sọ yìí. ẹ jẹ́ ká tún wò lápá bí báyìí. ṣé ìlú Arab ṣé wọn níṣẹ̀ṣe? kí ni ìṣẹ̀ṣe wọn? ṣé Rome àbí Jerusalem wọn níṣẹ̀ṣe? kí ni ìṣẹ̀ṣe wọn? ṣáàkín sàṣàlátù fún níṣẹ́ ńlá, ṣáàkín Jésù lógo. mi ò kí ń ṣe oníṣẹ̀ṣe o. ìkan nínú ẹ̀sìn méjèèjì tó jẹ́ ẹ̀sìn ìgbàlódé òun ni mo ṣe. ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó ní ilẹ̀ Yorùbá tá a gbé wa sí. Abdulganiyu Joseph ládẹ̀ ń jẹ́. a ti gbàgbé ó kọlẹ̀ wa. Ògún wa ń wá ti di Jésù wa ń wá. ọ̀pọ̀lọpọ̀ ló ti di Abdulrahman Abdulsaheed. tó sì jẹ́ wípé Ọ̀ṣunwándé Abdulsaheed ló jẹ́ ó jẹ́. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Òyìnbó ló kọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. ọmọ ará akéni mímọ̀ jó méjọ mẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn. díẹ̀ tó ní nǹkan ó ní nǹkan. ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. tẹ́ bá ti subscribe ẹ bá gbìyànjú láti bá wa share rẹ̀ kẹjọ délé kẹjọ dóko. láyọ̀ lápàdé la ṣe lédùmarè. ó dàbọ̀ ná. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ nǹkan mi. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rà kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.